ẹrú ọlọ́run kan ní tóun bá ń gbọ́ àwọn wáàsí mi ó lè máa ń ṣàdúrà fún bàbá Lágége ó lè ṣe bí àdàbí yàsí mi ní mo ní bẹ́ẹ̀ ni mo ní gbogbo eré ikú tẹ̀yìn ṣe ìjọba yín lọ́wọ́ ń bẹ̀rẹ̀ ẹ̀rọ kan wá kò sí tọ́ka wá ń bẹ̀. ọ̀kan náà gbogbo wa ayé ló rújú ní gbogbo ẹ̀bí ni tọ́jà tẹ́ gbọ́lọ́tún gbọ́lọ́ sí i. ẹ̀kọ́ ni. Gbogbo àwọn bàbá ni àwọn là ń fọlá àwọn abẹ lọ́hùn tọ́lọ́hùn ṣe ń gbà. Àdàbí iye tó wọ́n mọ́lìkàsí ṣe ń wá ní. Orí ń dábẹ́ ní wọ́n láì sọ̀kan náà. Látẹ̀tẹ̀ fọ̀rọ̀ kú àṣìlá ọmọ ìfẹ́ wa ni. Ẹjọ́ bá ní bàálà àwọn àpò ìsọ̀kan náà wọ́n papọ̀ kò ní yẹ. Àdàbí iye tó wọ́n mọ́lìkàsí ṣe ń wá ní. Látẹ̀tẹ̀ fọ̀rọ̀ kú àṣìlá ọmọ ìfẹ́ wa ni. Bẹ́ẹ̀ bá lóun fẹ́ torí kí wọ́n bá dáhùn màláyé tí wọ́n ń sọ ọ̀rọ̀ ń sọ̀kò sínú ilé bàbá Lágége àbí wọ́n ń sọ̀kò sínú ilé Àlàájì àgbà. Ọlọ́run yà sọ fún pé kò ní yẹ. Àdàbí iye tó wọ́n mọ́lìkàsí ṣe ń wá ní. Nígbà náà fẹ́ mú kálukú bá ti àkànyìn náà láàjọ ké. Ẹgbẹ́ Kùránù wà mẹ́wọ̀n, Kùránù kànyìn náà láàjọ ké. Ẹ jáde lọ́hùn, àjọ tẹ́ wọn náà ni. Kí ló wá sẹ́kù? Àmọ́ gbogbo ẹni ọba jẹ́ pé àríjẹ ń di ọ̀tẹ̀ ni lẹ́yìn bá àti ìbéèrè ara wa gbára wa yìí. Ẹ̀yin náà ò ní ńlá bọ̀. Ìyá àtẹ̀tẹ̀ fọwọ́ kú àṣìyá ọmọ ẹ̀kọ́ wa ni. Limaza ta'allamuna wa ma fadlu ilmina. Àbá àgbẹ̀ni ní bọ̀ọ̀lì, àbá àgbẹ̀ni ní bọ̀ọ̀lì. Nígbà wà ní gbogbo wa láàdìdè láàdì mára wa. Nígbà máa mú un. Karamakala. Ìmáàmù káàkiri tó gbà wọ́n dé níṣẹ́ gbogbo wa láàdìdè ńlẹ̀. Bá a ti dìde èrè, ẹ̀yin àfa ẹ̀ lọ́ mọ̀ bẹ́ẹ̀. Bínú wa ò bá tún débẹ̀ tá a kàn dìde pé ọkàn dìde ni o. Kò ní yẹ ó tọ̀. Limaza ta'allamuna. Etí ò yé wa láyé lónìí náà. Ẹ̀rọ bí ó kéwu lásán wọn dà mọ́ ó kéwu ni wà láì kò ní ní àlùbáríkà. لماذا تعلمنا وما فضل علمنا. Ẹnìkan kú àwọn Àlàájì àgbà nígbà wọn bẹ àbáwá Taofik Suleiman Taofik bẹ́ẹ̀ pé wà lónìí. Khalifa Ògbógbó. Khalifa Ògbógbó ọlọ́pọ̀ alálùbáríkà wọn. آمين. Àbáwá Suleiman ẹnìkan kú àwọn Àlàájì àgbà. Mo wá lọ bẹ̀. Nígbà lọ́wọ́ bá ń ṣe mo wá ní wá sí ìta náà ó ti tí ì sọ yóò ti tó ọkọ̀ ọdún àbíkẹ́. Mo wá ní wá sí ìta náà sábà bí méyìn ó dùn ká a lọ fèsì gbogbo ọjọ́ sọ́n pa àwọn Àlàájì àgbà. Abádébẹ̀ mo bá bẹ̀rẹ̀ wá sí ìyàwó wọn pè mí sí mo sì wá sí ìṣẹ́jú ẹ̀dógún tọ́jọ́ tí ìyàwó mo wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tara mi pé mo wá fèsì òun mo fẹ́ lu wákàtí kan nílé ẹ̀. Àwa túká àdélé èdélé kí n gbọ́ ẹ̀rù mo sì rí àdìsẹ́wò sàlámù alẹ́kùn ní àti òun àwọn àtẹ́gbà máa ń tẹ́kọ̀ tí ò sí wọn àwọn àbáníkẹ́ èkó ní sì máa sọ àwọn àbáníkẹ́ máa bá mi bọ̀ àwọn àbáníkẹ́ máa bá mi bọ̀. Mo wá lọ sọ fún mọ́mì mi ọlọ́run bá ń kẹ́ Àmín. mo ní Àlàájá mo fẹ́ lọ́dọ̀ àwọn Àlàájá gbà ní ìsìn náà lọ́wọ́ wọ́n ní wọ́n pè wá fún kí n máa bá wọn lọ. Ìyá mi ọlọ́run bá ń kẹ́ tí wọ́n àsìkò ọ̀rọ̀ tó òkú yẹn ń bẹ̀. Mo ní ìlú ìpúrọ́ mo ní mo kú yẹn o. Mo lẹ́ni tó gbọ́ àwọn Àlàájá àgbà òun mo kú bẹ̀. Tó sì fọ̀rọ̀ lẹ̀ fọ́ lọ́hùn tọ̀ táwọn ọba lọ. Èyí ń déwájú àwọn Àlàájá àgbà mo ní náà. Wọ́n ní ẹ palẹ̀ kọ́ mi ní
àwọn àfáà wa mẹ́ta kan bẹ ní oníjọ́ náà wọ́n gbogbo náà bẹ wájú ọlọ́run pẹ̀lú àlàjì àgbà yìí wọ́n bá palẹ̀ pẹ̀lú. ọlọ́run ló ti rọ́ sí wá sí èmi àṣùbà yìí mo darí èmi. a ṣe ojú orúkọ ọba ni onímọ̀ jáde wá bí ẹ̀ tó sùn náà lòún rí wọn. èmi ò wọ́n ní ìwọ ni wọ́n ní mo ní ìgbìyànjú ni wọ́n á wo àwọn àfáà wa ẹ̀ṣẹ̀ tó ń wò ní ayé bẹ̀. èmi ò wọ́n lé kú kúmọ̀ yìí náà wọlé èyí sùn náà nípa ẹ̀rí bùbá ilé ẹ̀yìn ọ̀jẹ́ tó máa pé ìtumọ̀ bùbá máa àwọn abẹ́rẹ́ yìí náà lè má bọ̀ wá. ẹnì yóò nù ẹ̀fí nílẹ̀ èmi ni wọ́n kú. bẹ́ẹ̀ bá sì gbọ́dọ̀ nìkan ní kàmọ́rù lòún bá èmi nìkan kì í jẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bá tún wá wí tó bá ní bẹ́ẹ̀ ni àní kàmọ́rù má ṣe gbá àbá ayé bàbá ní ẹ̀sùn. ètò kò táwọn tọrọ fún ẹni bẹ́ẹ̀ ni pé ọlọ́kọ́ sáma mẹ́rin má dàrú ẹ̀wọ̀ báyìí tó ọ̀nà ọ̀kan wọn ní àǹfà fún èmi kọ́ tí àwọn oníbi islam tẹ ọlọ́run wọn sàmọ̀nà tó ní ibi islam wọn ní ọlọ́run ò ní sí àmàlà. ìbá wọ́n máa fọ́dúró ìmìnà. ìdá lámọ́ yóò fi náà kúlù máa ń tàlámù. Àbáwá Muhammad Tawfiq Ibrahim Khalifa Ògbógbó ẹsẹ̀ tọ́jọ́ yẹn lójú ní ìlú. Gbogbo àwọn àfáà ní kókàjọ àwọn bàbá wa gbogbo wọn ni wọ́n jòkó tì wáyé. Wọ́n fẹ́ẹ́ já sí pé mi mo kí lé jù láàrin wọn báyìí. Kìí ṣe gbọ́dọ̀ mi náà ní ọ̀run funfun. Wọ́n ń fa ni wọ́n kàn wọ́n àti mọ rẹ̀. Ọ̀gbẹ́ni kálukú fi bọ́. Ọ̀gbẹ́ni kálukú dá sí i. Kò sì sọ́gbọ́n tá a lè dá irun wọn. Kọ́dà mi tí ò ti ẹ̀kọ́ jáde tí èyí atẹ́gùn yóò kú bẹ́ẹ̀ gèrègè. Inú àwọn ẹ̀yà wa ti dùn. Ìgbà tí wà lọ́dọ̀ wọn. Ìjọba àlùbáríkà jì lọ́dọ̀ Khalifa Ògbógbó. Àwọn kan bẹ ní ìhìn olóṣèlú ni wọ́n ẹ̀dí á kí wọn. Ẹ̀ẹ́dí bá ń gbádùn sẹ̀mítà nílò dáyé sí. Èyí ń bọ̀ láti ráńdà bá ọdọ̀ Adéta, mo sì sọ ọkọ̀ ọ̀lẹ̀, ọkọ̀ sì lọ yìí gbọ́ pé kankan ń dún. Ọkọ̀ mi sì máa dún jẹrẹ ní ìsìnkú kankan bẹ̀rẹ̀. Àwọn kan wọ́n tó ọ̀nà sí. Àwọn kan wọ́n tó ọ̀nà sí báwọn. Bẹ́ẹ̀ bá tó wọ́n lọ gbogbo ráńdà bá ọtún wá nísìnyí. Wọ́n ti ń dàgbọ̀ mí ìfún wa náà lọ́wọ́ jọ da fún Ramani Rasaki. Amina. Sẹ́ẹ̀rí tọ̀dọ̀ wa lọ́mọdá ọlọ́run jẹ́ oyè Ramani. Amina. Bẹ́ẹ̀ yọ̀bá tí ì débẹ̀ tí ò tí ì di pé ráńdà bá ọtún. Ẹ̀rù pé central mosque gàdẹ́gẹ́ já sí. Ibi tí a ń di ẹran mọ́ tẹ́lẹ̀. Ẹran wọn máa lè má bẹ̀rù bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ẹran bọ́dà wọn ta káàdì nínú ẹ̀. Akẹ́lámọ́kálá. Àwọn oníṣẹ́ àmọ́ ìní ẹ̀kọ́ ra yín kó afẹ́dásọ tuntun rò. Ẹ̀sìn ń dá àrò bẹ́ẹ̀. Abẹ ọlọ́run láwọn ọmọ wọ̀nyí. Àwọn ọmọ alárùkùnrin tí wọ́n jòkó yìí. Wọ́n dùn lónìí báwọn bẹ́ẹ̀ tí ń wò wọ́n ni. Ọlọ́run wọlé àwọn wọn tí ń lò yìí. Ọlọ́run jẹ́ Ramani Rasaki ó sọ wá kábí ó dáa. Amina. Ẹni tí ọba tó wá dé lẹ́yìn ẹ̀ ọlọ́run tí ó tún ṣe kó tún dáa ju ti Ramani lọ. Amina. Ọ̀sàdúrà Fọlájí olódodo, Abdulgani Ìfò olódodo, tẹ́rítírì rẹ̀ láwàá yìí, tẹ́rítírì rẹ̀ láwàá yìí. Bí láti Mọ̀mọ́dúàbí. Àwọn tó ṣe pé bẹ́ẹ̀ bá sì ti rí wọn, ẹ ti rí olódodo, àwọn ọjọ́ wọn. Bẹ́ẹ̀ bá ti rí wọn, àájọ́ jòkó ń bẹ̀ ni, àájọ́ wà ń bẹ̀ ni, àájọ́ jẹun ń bẹ̀ ni. Ọ̀rẹ́ mi ni, ó ti pẹ́ ọ̀rọ̀ òṣèlú kọ́, ọ̀rẹ́ mi ni. Àdúgbò láti Mọ̀mọ́dúàbí. Àdúgbò láti ti Mọ̀mọ́dúàbí. Ibi ọba kù díẹ̀ sí ẹgbàá bẹ́ẹ̀. Gbogbo nǹkan kọ́ ni ó ṣe tán fún yín. Àwọn tí wọ́n gbé gbogbo ẹ̀ lórí iṣẹ́ wọn lè ṣe gbogbo ẹ̀ tán fún wa ni. Wọn ò lè ṣe tán fún wa. Nítorí Ọlọ́run bá ní owó ọjà rẹ̀ ó dé ẹgbàá bẹ́ẹ̀. Ẹgbàá bẹ́ẹ̀. Ọlọ́run bá wa kún Ọlọ́run bá yọ olódodo náà ṣubú. Amina. Nítorí Ọlọ́run bá tó fẹ́ wájú Ọlọ́run wọ Ọlọ́run ọlá àyà ọlá bàbá rẹ̀ tó bí ọlá dáadáa tó ṣe tí òun rẹ̀. Ọlọ́run sàfi ta lọ rẹ̀. Amina. Èyí tí ń rí yẹn láyé ẹ̀yìn bàbá olódodo wọn kan. Kò sí ẹni ó lè pe nọ́mbà rẹ̀ wà láyé olódodo bì.
èmi tí tó rìn tí ìrírí yìí wò èmi tí wọ́n wà ní ìgbà tí wọ́n náà bàbá yìí tí ìró kọ́ bẹ́ẹ̀ ní gbé o torí kan ti dá yín ẹni gbé yẹn wà gbọ́ kò ní í dá fún mi. láìjà àmọ́ lòdòdó gbogbo tọ́ba ní lòdòdó gbé bọ́ọ̀lù ọmọrí yóò gbé Allahu Akbar àwọn ọwọ́ ẹ̀rí àwọn aṣọ ara olódodo ìlọ́jẹ̀ ní abẹ ọlọ́mọdé olórí ọdún àwọn. Amina. ọlọ́mọdé wọ́n di oṣù. Amina. gbogbo wọn lè dùnmọ́ gbogbo wa tán. wọ́n sì ń gbìyànjú olódodo sì ní kíní kan láti ọkàn náà tẹ́ bá lọ́dọ̀ ẹ̀kẹ́ náà iṣẹ́ civil defence ọmọ mi mo wá mú wá pé àyè wà láyé olódodo sọ fáàkì fún yín pé èlé ṣe. Kò ní sọ pé ẹjọ́ di monday tó bí ọba ní ilé ṣe níbi ẹ tí ń bá sọ̀rọ̀ ní láàrin yín náà lónìí ní ilé ṣe bí ọba ní ilé yóò sì pé lọ́kọ́ gbogbo ní ẹ̀wọ̀n lágbára ọlọ́run yóò sì ṣe ẹ̀dá ọlọ́run kan tí mo rí nù bàbá tó wá rí mí sọ̀rọ̀ tí èsì nọ́mbà tó sọ̀ wà láyé olódodo ó pè padà. ẹ̀rọ náà káwá bá mi ó lòun nídìí ọ̀rọ̀ ọmọ ní ẹ̀yìn òní gangan àwọn tí ẹ̀ ń tiẹ̀ sẹ́ni kan wà lọ́ọ́ bá olódodo ní owó ọmọ nọ́mbà yìí fún ọ nọ́mbà àmọ́ bọ́ bá béèrè pé ta ló fún ọ má dàá kọ́ ọ̀dọ́ ọlẹ́wọ́ ọlọ́run kan ó ní sẹ́ wọ́n sì pé fún ọmọ nọ́mbà jẹ́ fún ọ náà ọwọ́ wà wájú mi ní ọlọ́wọ́ gbà máa wájú mi náà mo ti ní ẹni tí mo fún ọ nọ́mbà rẹ̀ mo rí dáadáa lọ́jọ́ fún ọ ọyá pé ó ti pé gan-an olóòrò ó sì pé ó ti wá ṣe báyìí wọ́n ti gbé ìsàmú wọ́n á sọ̀rọ̀ tiẹ̀ lọ́nìí ọ ní báyìí báyìí ọba mi ní àbùrọ̀sá jáde kíní kan ẹ̀kọ́ béèrè olódodo tó bá ti dẹ́rẹ̀ ọkọ̀ ni ó lè rí bẹ́ẹ̀ bí wọ́n ti wà láàyè yòókù àwọn ẹ̀dá ọlọ́run kan nínú àwọn olùsè. ọlọ́wọ́ wọ́n sàwọ́ ọlọ́ba ti wá lọ àfa wa Taofik inú àfa Taofik kí n lọ lẹ́sìn pé wọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ báyìí ni tí wọ́n máa ṣàdúrà fún mi láyé àwọn yìí ọ̀gbọ̀dọ̀ gbà bẹ́ẹ̀. àfa ni ẹ̀kúnú náà ti kírun lè má rí Yahaya ìnásílẹ̀. يقولون ذكر إمري يحيى بن أذله يقولون ذكر إمري يحيى بن أذله ومن فاته نسل كفاني يا ذكر. ó ní bẹ́ẹ̀ ni olùtúmí ọlọ́run èèyàn máa sọ pé ètè èèyàn fi máa ń sẹ̀mí lọ́nú ayé ẹni kó bímọ kó lọ́mọ wọn pé ọlọ́mọsàkẹ́ àwọn ọmọsàkẹ́ ni wọ́n ń lò ọlọ́mọsàkẹ́ bàbá wọn ó ní ètè èèyàn fi máa ń sẹ̀mí yakúrú náà kékeré olùdókòwò yìí Yahaya bin Nasiri wa man fatahu nasilu falaysa lahu dhikrun. يقولون ذكر إمري bẹ́ẹ̀ tí wọ́n fi rántí èèyàn òun lọ́mọ. Yahya bin Adhihi. bí ọba sí ayé má tọmọ rẹ bá sẹ nínú ayé wọn mọ wá rántí ẹ àwọn Buhari tó ń tọ́jú àpapọ̀ ọmọọṣàkẹ́ ọ̀dọ́ wọn òun ni wọ́n fi máa rántí èèyàn àfààní oníwẹ̀. ومن فاته نفل فليس له ذكر. wọ́n máa máa wí bẹ́ẹ̀ ni ọba bá gbọ́ fún tí ọba rọ̀ mọ́ bí. فليس له ذكر. ọwọ́ òní ní ìrántí láyé mánu tó kú náà kò sì bí ma ó kú náà nù ní àfààní mọ́ wálé. fàkúlẹ́tù nàṣìlì bàdá ayọ̀ hẹ́kìmátì. فقلت نزيل بدائع حكمتي. وإن فاتني نزل كفاني بها ذكر. وإن فاتني نزل كفاني بها ذكر. وإن فاتني نزل كفاني بها ذكر. abẹ́tà òbíkì lọ́ọ́ gbàgbọ́ ọ̀ráyé wá àwọn tó bí ó sì rọ́mọ bí. táwọn èèyàn tó kí Al-Kùránì ni wọ́n jòkó yìí. èmi náà wá àfa àgbà tó ṣe ráyé dùdà òun kẹ́kẹ́ ṣe ráyé dùn ní àfa ni òun dàbí. ọlọ́wọ́n ní yọ̀rọ̀ ní ọdún àwọn. Amina. ọ sọ̀rọ̀ kan wọ́n ti dára àwọn ọmọ yìí bẹ́ẹ̀ bá jẹ́ wọ́n mọ ẹsẹ̀ yìí nígbà tí èèyàn pa wọ́n ni wàdá ìbò ti rí nù nígbà tá a fẹ́ jáde darí.
wọ́n ní kí ha àbísí mẹ́wàá wọ́n ní ha sẹ́ẹ̀lì kìí sì ń rú lẹ́ni pé ha ní bá bàbá àjọ tà á sì sàádà lẹ́bàá ní ká dákun ẹ dákun àwọn alárúbáwá yìí sẹ́ẹ̀lì mo jókòó sí èyí tí ẹ mọ̀ bá mo wí mọ́lábẹ̀ ẹ̀ dákun àbá àdókò kí dání kálórí àwọn mọ́lẹ́ yìí èmi mo wí bẹ́ẹ̀. Láti èso yá mi pé èso mo ní wọn oṣù wọ́n ní ara wa ẹ wá gbé ńgbà náà alágbáwá kan ẹni ká alágbáwá ló tó kó wọn máa wò wá ṣe ẹni pé pẹ̀lú wa ọkọ̀ lọ́gbẹ́ máìkì ṣe ẹni pé yẹn bí ẹni sábà ẹni pé èpè nígbè ní oṣù gbé máìkì. Qala Rasulullahi sallallahu alaihi wa àwọn èèyàn wo ló yẹ kó tẹ̀lé sáà fún mi. Àkóyítò náà sí ìbàdà yóò hikimati. Bẹ́ẹ̀ bá dáhùn ọmọ yóò gẹ̀ sí èmi lónìí. Wọ́n bá rà fún àwọn ọ̀rẹ́ wọ́n kì í mọ̀. Àwọn yóò wà lọ́jọ́ ìgbàlódé. Nánú ṣe wàhálà ẹ̀kọ́ kí ní fún wa ẹ̀kọ́ ìlú pélépélé lọ́kọ̀ fún kálukú wa. Àwọn àdìjọ́ náà ń pín gbà náà àwọn àfáà kan lé. Àwọn àfáà dé ẹ̀jẹ̀ àwọn ìtọ́ ẹ̀ka wí. Ìtaari wọ́n wù í bẹ lágbárí wọn nìsín. Àbá àti bàbá wa rí ẹ̀mí ìbá bí Maláyé. Fàkóyítò náà sí. Ẹ̀yin tẹ́ wọ́n wà nígbà lónìí. Ó ní fàkóyítò náà sí. Ó ní mo wá sọ nínú ẹ̀mí ara mi bẹ́ẹ̀. Ẹni tí òbí mọ lè kọ́ láyé wá yọrọ lè pa. Fàkóyítò náà sí. Ó ní wọ́n dá wọn lọ́rùn. Mo ní ọmọ tèmi. Bàdà yóò hikimati. Bàdà yóò hikimati. Òun làwọn ọmọ tí mo kọ́, èyí mo kọ́ tàfsírì, èyí tí mo kọ́ náhù, èyí tí mo kọ́ bàlágà, èyí tí mo kọ́ mọ́ntìkì, èyí tí mo kọ́ ní gbogbo ẹ̀ bí ní ti ń kọ́ wọn ní àwọn ọmọ tèmi lónìí. Wàyí fọ́tàlì nàzìlọ̀ kàfá níbi àdìkìrọ̀. Wàyí fọ́tàlì nàzìlọ̀ kàfá níbi àdìkìrọ̀. Wàyí fọ́tàlì nàzìlọ̀ kàfá níbi àdìkìrọ̀. Ẹ̀yà bàbá tẹ́ lẹ́gbẹ̀ẹ́ yìí bàbá tẹ́ kọ́ wa, ó wà yí fọ́tàlì nàzìlọ̀ mi bá wà bímọ láyé. Kàfá níbi àdìkìrọ̀. Àwọn ọmọ akéwòn yóò tó mi ní ẹ̀dá pé wọ́n yí ọmọ tí ń sàdúrà fún àwọn alágbèbè láyé lónìí. Ẹ̀wọ̀n yìí ọmọ tí ń sàdúrà fún àwọn alágbèbè àgbà láyé lónìí. Ẹ̀wọ̀n yìí ọmọ tí ń sàdúrà fún bàbá wa gìrìgìrì kọ́lá kí wọ́n mọ̀ wọ́n. Àwọn ọmọ wọn lọ́wọ́ àwọn àfa wa tí wọ́n dáadáa kéwì ilẹ̀ àfa wa gbà ọlọ́ba wa kẹwọn ẹ̀wọ̀n. Àfa wa àfa àwọn aráyé wa púpọ̀. Àfa wa tàwọ́fì òkè púpọ̀. Ìkànnì àwọn àlùfáà ni wọ́n ń sọ̀rọ̀. Ọlọ́dọ̀ tí lọ, mo sì fẹ́ tètè tú àwọn jàmáà ilẹ̀. Bàbá wa mọ́ pílẹ̀sì àti ìyá wa mọ́ pílẹ̀sì. Àwọn lè ní bá wá. Àwọn ni jàmáà tèmi. Ìyá wa kọ́kọ́ yà. Gbogbo bí a bá lọ làwọn tí ọlọ́lọ́mọ yìí tẹ́ kírun, ọlọ́lọ́mọ yìí àgbé, ọlọ́lọ́mọ yìí tẹ̀síwá àti mẹ́lẹ́ mi nísì. Láwọn tí kò wá lò. Bàbá wa mọ́ pílẹ̀sì ẹ̀ fọkàn balẹ̀. Eléyìí ò ní já sí mọ́. Kò ní já sí bẹ́ẹ̀ pé eléyìí jágbére fáyé yìí. Àmín. Kí n tó bẹ̀rẹ̀ prógrámù ní rédíò kọ́ọ̀lù wọn ní kọrí. Àwọn náà ti bẹ̀rẹ̀ ní rédíò. Mo ní ti mọ́ bẹ̀rẹ̀ mo ní ti ìyàwó wọn. Ìfẹ́ wa ni àwa àtàrà àfẹ́wò láti wá dọ̀mọ̀ àyà. Láfi bẹ́ẹ̀ yà yóò lò. La tansa salata mina dunya. Ohun ẹ̀ mo ti ní hamileti. Wàá tó mú mi. La tansa. Ọmọ máa hàn ní ọmọ. La tansa orí. Ọ̀ya. La tansa salata mina dunya. Ẹ̀yin dàgbẹ́ ní ìlú yìí, ẹ má gbàgbé ìrìn mẹ́ta nù ayé. Ẹ gbọ́dọ̀ gbàgbé wọn. Awwaluha al-walidayni. Àkọ́kọ́ ẹni tẹ̀ ní gbàgbé láyé tẹ̀sí gbọ́dọ̀ gbàgbé ẹ̀. Bàbá àti ìyá tí wọ́n bí wa. Gbogbo ẹ̀ lọ́ba gbàgbé bàbá rẹ̀ àti ìyá rẹ̀. Yóò sọ́fà láyé yóò tún sọ́fà jọ kí á mọ̀. Kí ló pè é sí ọ́ tó fi rántí àwọn àlájà? Kí ló pè é sí ọ́ tó fi rántí àwọn àlájì? Ẹ̀yọ́ bàbá sì ń bẹ́ bábí ọlọ́run pàdé jọ kí á mọ̀. Wọ́n láwọn ọmọ wo? Èmi ná kọ́kọ́ fáwọn àlájì. Kò sí tọ́kàn mi pẹ̀lú àwọn àlájì. Wọ́n ní mo wà lọ́mọ oṣù méjì àbọ̀ làwọn àlájì ti wọ́n ti lé yàrá jáde. Kí ni tiẹ̀?
kí ni tiẹ̀ ní bí àwọn aláàjì wọ́n àwọn aláàjì ti lé ìyá rẹ̀ jáde ọwọ́ àlọ́mọ oṣù méjì àbọ̀ ni wọ́n ti lé ìyá rẹ̀ jáde wọ́n làwọn alájà ni wọ́n wá ń fàyà ṣe gbogbo ẹ̀ gbogbo bá ti lọ pólì gbogbo bá ti lọ kínní àwọn alájà nìkan ni wọ́n ní kọ́dà wọn ta lẹ̀ wọn wọ́n mọ́ ọwọ́ akọ́ àti ọ̀dà sí bàbá o ò ní bá ìdùnnú ọlọ́run pàdé gbàgbé. ẹ máa ti jẹ́ bàbá àti ìyá ẹ̀yẹ bá wà lọ́rùn Kùránì ẹ̀yẹ wọ́n pọ̀ níma gbogbo ẹ̀ lẹ́tí ké lọ́rùn Kùránì yìí ẹ máa wá gbọ́ wá sí ẹ̀yin la wá bá. kọ̀dí àwọn jábá wọn mọ́ alàlẹ́wàládì ṣòkèrè àwọn máa. kó o dúpẹ́ fáwọn méjèèjì bàbá àti ìyá ọlọ́run ti ṣe dandan lórí ọmọ dandan ni. لأنهما تعبا في تربيتك. torí báwọn méjèèjì tàbá wọ́n dààmú في تربيتك. omi títọ́jú rẹ̀ tí wọ́n tọ́jú rẹ̀ ṣé ti di oyún ní ká sọ ti yá wa ni ẹwà àwọn ìyá wa nínú oyún bóyún lè bá di oyún ọ̀sẹ̀ kan bẹ́ẹ̀ ni ìyá wọn yóò sùn yóò sì tó bì í ẹlòmíì fún ara rẹ̀ ẹnu ọ̀dọ́ alágolo òun náà lọ́gbà bolo tó sọ̀rọ̀ ó ti mọ̀ fún wọn bí bá fi ṣe sà lọ́rùn ẹ̀tún ó ti wù ẹ̀pẹ̀ kan sínú ẹ̀ bọ́ọ̀dẹ làbídùn yóò bì nítorí pé òun fẹ́ wáyé bọ́ọ̀ bá tọ́jú wọn dáná bọ́ọ̀ bá rí táwọn ọ̀rẹ́ dátọ́ sàn rẹ̀ dà lọ́ọ́ palẹ̀ mọ́fà kò ní dùn. وهذا دليل èyí tó ti gbọ́dá rí ìtọ́ka rí. دخل يعقوب على يوسف. Ànábì Yakubu òun ló bí Ànábì Yusufu àwọn méjìlá ló bí ṣé àwọn mẹ́wàá àwọn jọmọ ìyá kan Yusufu àti Bùnìyámìn àwọn jọmọ ìyá kan wọ́n máa ń jẹ́ méjìlá. Ànábì Yakubu wá wọlé tó Ànábì Yusufu. ولم يكن له من مجلسه. ibi náà Ànábì Yusufu tó kó sí báyìí tá Ànábì Yakubu wọlé kò dìde Ànábì Yusufu dìde sí bàbá rẹ̀. فأوى الله إليه. ọmọ báwọn aláàjì sọ̀rọ̀ kó o sí báyìí aláàjì ẹ̀wọ̀n ṣe mọ̀ bí asúnà àti kí ni wọ́n ní bọ́ọ̀lù lérò adéọ̀lá tẹ ní àádọ́ nígbà yóò rí o ẹ̀yọ́ ọdún ìlú o ọ̀ padà sùnà kan lẹ́yìn. àsìkò tiwa rèé o. ẹgbẹ́ àwọn aláàjì àsìkò tiwa ní àsìkò tí ń tẹ̀lé òun ti kọjá lọ tọmọ máa gbà fún yẹ tọmọ máa gbà fún bàbẹ modern life láwa yìí alájà tẹ bá ti fẹ́ wá rí mi ẹ máa pè mí ẹ kọ́kọ́ pè ẹ̀kẹ́ fún mi kọ́ ìyá níta ní ọ̀wá dá mi tẹ̀ ẹ bá jáde sí akẹ́kọ̀ọ́ ẹnìkan ẹ pa àwọn iṣẹ́ tó ń sọ lẹ́kùnrin ẹnìkan bá yín jáde náà kàdé ẹ bá máa wá bẹ́ẹ̀ ṣe wá ní ẹ̀wù yẹn o ṣé ẹ gbọ́dọ̀ di ọ̀fẹ́ sílẹ̀ kò fún yín ìyá mi mo ti lọ wákàtí bíi méjì gbọ́dọ̀ tó gbé ọmọ bọ̀ láti ta wọn. ẹ̀yin lẹ wà ọmọ rẹ ọlọ́run bọ̀ fi pamọ́ ni ọmọ rẹ yóò sọ bẹ́ẹ̀ sí. فأوى الله إليه. afáwọn àgbàtà òfin ìtẹ́ fún gbogbo wájọ lónìí ọlọ́run wa ránṣẹ́ sáà lórí Yusuf. أتتعظم أن تقوم لأبيك. kíkóbi rẹ kíkàyà rẹ náà ilé ń kù ọ́ ní òjò ìdè fún bàbá rẹ Yakubu. وعزتي. èmi ọlọ́run mo búra wà izzati. أكرمك الله. mo fi yìí mi lè búra. وجلالي. gbangba èmi ọlọ́run mo fi búra gbangba mi mo fi búra. لا أخرجت من صلبك نبيا. lá àkùrẹ́jìtù mẹ́sàn-án sí ìgbàgbọ́ fún tó ṣe fún bàbá rẹ̀ yìí ó ní bí ànábì ọlọ́run ànábì yìí fún ọ̀gá ànábì lọ́kàn òbí ànábì lọ́kàn أكرمك الله. nítorí pé kò dìde tí bàbá rẹ̀ àwọn alájà ń pè ọ́ lẹ́ẹ̀kínní ṣáàgá ṣáàgá nítorí pé wọ́n ti bá a sọ̀rọ̀ ẹran déyà ó sì tì í wọlé lọ ìyàwó rẹ̀ wá pé sẹ́wọ̀n afẹ́ ẹ̀kọ́ ni àwọn alájà ń pè láti ẹ̀ka ń gbọ́ wọn ò lè pa mí ẹni tí ọ̀pọ̀ ọ̀gbà tó ń bẹ nínú oyún tí ètì lọ bí wọ́n ti yọ wọ́n ní kìnìkan báyìí wọ́n fi rò wọ́n náà bá ti kúrò wọ́n ní wọ́n bá a sóòrò wọ́n ní wọ́n tẹ̀ bí ìjìbá gbogbo àwọn tó ṣe ti lu àwọn wà nílà yìí ó ti wájú ọlọ́run ẹ̀ẹ́dẹ̀ẹ́rì dúyà. لا أخرجت من صلبك نبيا.
أخرجت من صلبك نبيا لا أخرجت من صلبك نبيا. ìwọ yóò tó kùn tó ṣe ni o ní bí ànábì kankan ànábì yóò tó fún bàbá wọn látàrí pé o respect bàbá kó fún wọn ní kó dúró bọ́ ọba tó wájú bàbá rẹ dáhùn ará àdúgbò yóò mọ̀ pé wájú bàbá rẹ lọ wa alẹ́ lómi ìgbó wájú àwọn aláìsí tó wájú aláìsí tó yóò tán sí láyìí tó bá já sí pé aláìsí tó bá sọ̀rọ̀ ọba tó bá já sí pé bàbá tó kù. àwọn gbé wọ́yọ̀ rẹ̀ ọ̀rẹ́ ọmọ wọn ó gbé wájú bàbá rẹ fún ní full respect náà lágbára ọlọ́run ìrìnà yìí tó bá rẹ̀ kẹ́mi akọ mẹ́rin máa ga fún bàbá rẹ àbí ìyá rẹ kì í sí pọ̀fẹ́ tó mú wọn nù. èmi ọlọ́mọ akẹ́yà mi tí n bá ń darí wá síbọ̀ àwọn ọmọ yìí mọ̀ tí n bá ń kọ́kọ́ páàkì ní ọ̀sọ̀balẹ̀ báyìí kì í lọ́ọ̀ bá bí ẹ wà nù ló wà ní màmá n bá bọ̀ lọ́wọ́ tó bá yìí wà kì í sí ẹ̀kẹ́ rẹ̀ yóò wá sàdúrà fún mi ìwọ kì í sí ẹ̀kẹ́ ìyá rẹ̀ ní eléyìí àwọn tó ń kì í sí ẹ̀kẹ́ wọn. ọmọ tọ̀wọ́n náà tó ní àníkó fún mi bẹ́ẹ̀ ọ̀bẹ kì í yà ní ọmọ tààrà ìyá rẹ̀ ọ̀bẹ kì í kó o dì má wà láyà kó kí wọn láàárọ̀ kó dì wọn pé màá mi kọ́ wa máa ṣàdúrà ẹ jẹun mi lágbára ọlọ́run ìyá mi àkàkẹ́ gbogbo tó ṣe ọ́ jẹ́ lágbára ọlọ́run máa ṣàdúrà ọlọ́run ọ̀sán àmì lọ́la. Ó ṣe bẹ́ẹ̀ fún bàbá ó ṣe bẹ́ẹ̀ fún yàrá. Ọ̀lọ́bì kan rí kọ́ ọ̀rá pàmò wọlé àti alájà ẹ gbàgbé sí ẹ má bínú 3,500 tọ́lọ́ mi kọ́ káwọn lọ́wọ́ rẹ̀ ẹ gbàgbé fẹ́ra tẹ́fì sí. Àwọn olè ná 3,500 nídìí abẹ́lẹ̀ gẹ́gẹ́ ẹlẹ́. Àyà àwọn ìyá wa wọ̀nyí wọ́n ti já jùlù. Ẹ̀rí wọ́n ti ń bọ̀ bẹ́ẹ̀ sí mi ẹlẹ́ àwọn ìyá wẹ̀. Ẹ̀yin náà mọ ẹlẹ́. Ilẹ̀ àbá bàbá wọn ìwọ tí mo ti ra ìwọ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan. Ọmọ kọ́ lẹ́nu nábì ìlú fún ṣe bẹ̀rẹ̀ ìbàdàn bá inú yàrá. Ilẹ̀ sẹ́rí gbogbo àwọn ọmọ ẹ̀rọ náà yóò ní wọn lọ́rẹ̀ẹ́ ìyẹn mo lọ lé wọn lórí ọjọ́ tí wọn. Bírọ́dà ni ọmọ ìyá mi tí wọ́n bí mi ní sáyẹn rí lọ́dún. Wọ́n ní jẹ́ nǹkan lẹ́kọ̀ọ́ ayé mo ní ọkọ̀ọ̀kọ̀ dákẹ́ ẹ̀kọ́ ayé ìlú wo bí mo ti ké gbogbo ẹ̀. Adéjà àti ẹ̀kẹ́ bọ̀. And you see that my friend? Abájáde wọn ni mo ní ẹ̀sà. Bájú ìwọlẹ̀ nínú ẹ̀kọ́ ayé kan tí wọ́n fẹ́ kọ́ àmì ogún ọgbọ́dọ̀ mú wọn lọ́dọ̀. Wọ́n ní sẹ́ wọ́n wá ní kọ́ mi kí n máa mú. Wọ́n ní kò sí tọ́kàn pẹ̀lú tó ń mú. Ó ní wọn lọ́dọ̀. Wọ́n ní ẹ̀sà ọlọ́tí. Èyí tún ní ìmúná lọ́dọ̀ yẹ́. Wọ́n ló di méjì. Àwọn tọ́ọ̀tù ó ní wọn lọ́rẹ̀. Gbó wọn lẹ́nu mo sájà wọn kan ẹ̀sà kí ló dé tẹ̀ ẹ̀dùn ọ̀pọ̀lọpọ̀ wọ́n ní kò sí ìtì ọ̀lọ́jọ́ tiẹ̀. Wọ́n ní bọ́ bá di gírígbò tó lórí títì. Wọ́n ní ọmọ Musa ní ta ló fọwọ́ ta ọmọ Musa láyà yìí wọ́n ní ọba tètè di mọ́ wọ́n pa. Torí ìfẹ́ rẹ̀ tí wọ́n ní wọ́n pa wọ́n lè yẹ mọ́ ní wọn lọ́rẹ̀ torí yìí. Bákan náà bá ń bọ̀ àwọn ọmọ tó kọ́ mọ̀ ẹ ló sà dáhàrá yìí lọ gbé kọ́ ẹ wọ ẹ̀yẹ má pẹ́ ntàrí ni a máa dàgbòrò ìwó tètè mà àtìyàwó àtàwọn ọmọ ẹ ti dé ti ẹ wà nínú ilé wọ́n ní tá a fi ní wọn nù ọ̀sẹ́ yìí tí èyí lórí ọtí ẹ̀ ọwọ́ àwọn ẹ̀lẹ́ ọ̀pọ̀ àwọn alájà sọ ọ̀tọ́jú wọn àwọn olówó tó lè fi ra ẹ̀ lẹ́ẹ̀. Mi ṣe wòlímọ̀ kọmọ kuranu kí ló ń sè ẹni ọgbọ́dọ̀ gbàgbé kuranu o ẹ wọ́n wòlímọ̀ ẹni náà ẹ gbọ́dọ̀ gbàgbé kuranu aṣọ ọ̀rẹ́ rẹ̀ nìkan ẹ máa ké dáadáa ọlọ́mọ yìí àwọn tá a jẹ màlúù wọn àṣẹ màlúù jí ìfàlàjẹ wọn ò ní kuranu kí wọ́n wù. Òun náà sì gbé ókè ẹgbẹ́ náà òun náà gbé láwọn àníjọ́ náà wọ́n gbé òun ló lè gbé òun ló lè gbé òun gbé Sọ́wọ́n ló lè gbé. Ta ló lè gbé òun gbé. Sọ́wọ́n ló lè gbé. Ta ló lè gbé àlẹ́wù ta
nábì bọ́ọ̀lẹ̀. Sóhun ló lè gbé. Wọ́n wá ń pa áfà kan bí oníwòlí mọ̀. Sóhun ló lè gbé. Lábàjọ Kùránù sága bí àdìsá ààyè lákàwó wọn wá rí ké mọ́. Wọ́n á gbé wọ̀lọ́ gbẹ́mú ká nẹ́bí gbélẹ̀. Ó di wájú Ọlọ́run, ó ẹ̀ẹ́rẹ́ mà. Bí sáyẹ́rà nẹ́bí bá wọ̀ ní àbí ẹ̀tù, àbí gíní, ẹ̀bì àwájọ́ ẹ̀rí Al-Kùránì ké mọ́, ẹ̀dáràn, ìwé obìnrin náà. Owó ìtawọ́ lọ́kùnrin kan sí ẹlẹ́sẹ̀, òun ní ìgbà wọn kan sẹ́rin wọn níta méjèèjì. Ọ̀wá rí Kùránì ké mọ́ lónìí. Bóòlù ó ṣe wájú ọlọ́jà kìí àmọ́. Afọ́rí wọ́n wà lẹ́sẹ̀ Kàábà náà wá. Àwọn ìyá tó wọ́n lọ́gbọ̀n mọ̀. Kàábà lọ́dọ̀ tó yẹ kó máa ṣàdúrà fáwọn ọmọ àti ọkọ̀ bá ti láyè. Màmá Sùlíyá ìwọ mò ń bẹ lọ́rùn mú lọ́wọ́ yìí. Mò ń wọ́n lólùfẹ́ dájọ́ wà lọ́jọ́ ní Kàábà. Àwọn ọ̀lẹ́gbà ń dalóògbé ọjọ́ alẹ́ kí ni. Ṣáàyí làlẹ́ sórí ibi. Àlásà nìyẹn tù wá. فقال النبي في حرمة الوالدين. Àlejò wa sọ ń gba ká pọ́n ìyá àti bàbá lé. من وضع طعاما طيبا. Ẹni bá dáná tó da wọn lé. Bàbá wa, ó dáná tó da, ó ṣe ẹja, ó ṣe ìgbín, ó ṣe bọ̀kọ̀tọ̀, òun àti ìyàwó ẹ̀. وأكله دون والديه. Ó sì jẹ́ wọn wá fáwọn alájà. Ẹ̀yin àtàwọn alájà ní ìjọ ń gbé ní ìyá rẹ̀. Àwọn alájì náà ìjọ ń gbé ní bàbá rẹ̀. Wá lé dé àgbà ọ̀yà kó o tó bu tiwa kó o tó àwọn alájà lọ́dún àtàlájì kó o sì gbé yóò lọ fún ọ. Ọ̀wá wí bẹ́ẹ̀. أحرم الله تعالى لذيذ طعام الجنة. Owó ẹ̀yìn jẹ́ àwọn ọ̀rọ̀ tó wọlé o. Ẹ tó gbẹ̀dẹ̀ kù, ẹ ti ẹ̀rọ ayé lù, ẹ ti dàgbà jù báyìí lọ. Ọlọ́run ní kẹ́ ẹ̀rọ ayé lù ni. Nígbà tí a ti ń kéwú láti nà wọ́n, náà bẹ́ẹ̀ lè ké, ìmọ̀ ìtura sáǹdì ti sìn. Nígbà tó ẹ jẹ́ kí kẹ̀kẹ́ ó pọ̀ jọ́ náà, wọ́n á gbé kẹ̀kẹ́ pọ̀ ní ẹ ti lálàá sí. أحرم الله. Ọlọ́run ni wọ́n ṣe léwọ̀ fún ẹni bẹ́ẹ̀, ọmọ tí ọ̀tọ́jú ìyá àti bàbá ẹ̀ wọ́n ṣe léwọ̀. لذيذ طعام الجنة. Adùn oúnjẹ àlùjánnà ní ṣe léwọ̀ fún ọmọ náà, wọ́n jẹ tọ́ bá dùn, ìyá rẹ̀ jẹ tọ́ bá rí. Àwọn bẹ́ẹ̀ làwọn alájà ọ̀lẹ́ jẹ́ gbogbo ọ̀lẹ́ tí láyé. Àní ẹ̀rọ abẹ́síkẹ́ kẹ́kẹ́ bí lórí rẹ̀ sọ alájà. Àgbọ̀ bá ti wọ́n àwọn alájà lè fọ́ fúnra mi níṣì. Ẹ̀yin ò ṣe fọ́ mi. Ẹ̀yin ń jẹ̀ gbé. Àwọn alájà wa ń jẹ tí wọ́n ní. Ó kú bó ti parí ọlọ́run kí á mọ̀. Ọlọ́run kò sí kéde kan. Nígbà láti jẹ́ náà, ó jà jẹ́ náà yìí ní ẹ̀mí tọ̀. الثاني لا تنسى معلمك. Ẹ̀yin ọmọ níwò ní ìrọ̀lá. Ẹlẹ́gẹ̀ẹ́bì ẹ gbọ́dọ̀ gbàgbé ìwà nínú yìí. Ẹni ọkọ̀ ilé ẹ̀kọ́ rání ẹ gbọ́dọ̀ gbàgbé. ومصاحبك. Ẹni ọkọ̀ ọ̀ní sẹ́ ọ̀gbọ̀dọ̀ wàgbé ẹ̀. وجب لك لهما الشكر. Bákan ni mo rí ẹ̀yin ọmọ akéwú. Ẹ̀yin wà ní mọ̀tà wájú ọ̀kì kẹ́ ẹ máa dúpẹ́ bá fà yín. Àwọn jẹ́ mọ̀nà. Ọ̀rọ̀ kan ọ̀tá yọ̀ lọ́kọ̀ rání ma. Ọ̀sọ́rọ̀ kan tó ta yọ̀ lọ́kọ̀ rání. Gbogbo tí ẹni táwọn èèyàn ń ṣe nínú lọ́kọ̀ rání wọ́n ti lọ. Ọ̀rọ̀ Ọlọ́run ni kò sí tọkọ yẹ̀ mọ́. Òun lè wá ké ní gbogbo wọn wá jẹ́ ìpè ké. Bẹ́ẹ̀ máa jẹ sínú yín sìn. Wàdáyì ẹsẹ̀ wọ́n mọ̀ náà dára rẹ̀. Torí bẹ́ẹ̀ yìí ṣe lórí àwọn ẹgbẹ́ ní ìgbàgbẹ́ wọn ò ní ṣe é wé kú. Bẹ́ẹ̀ máa dúpẹ́ bá àwọn tó bí yín náà máa dúpẹ́ bá àfa. Ẹ ní fàdúrà fà yín lè. لأن المعلم هو من علمك القرآن. Torí bá àfa yín ìlọ́kọ yín lánàá Kùránì, òun ló jẹ́ mọ̀ tó sóòtì. وعلمك الحياة. Ó sì kọ́ yín ní sẹ̀mí ayé. Nínú Al-Kùránì náà ní tí mo fún yín, ẹ má tọ́jú bàbá yín o. Ẹ má gbó bàbá yín lẹ́nu. Ẹ má gbó ìyá yín lẹ́nu o. Àwọn tẹ̀ gbọ́n gbàdúgbò èsì dáadáa sí wọn. Nínú Al-Kùránì náà làáfà yín ti kọ́ yín. فهذا دليل من علي. Ìtọ́ka ọ̀rọ̀ ni wàá ní ìlàtọ̀dọ̀ sẹ́yìn náà ní. أنا عبد لمن علمني حرفا واحدا. Ẹ gbọ́dọ̀ yà fà. Sẹ́yìn náà ní ó ní ẹrú ni mi fẹ́ni tọ́kọ mi ní àràfíkà. Lápèjú ìṣe máa àràfíkà. Ta ló máa àràfíkà lórí ìdílé sọ fún mi? Àràfíkà. Ta ló máa tí wọ́n ń bèèrè? Sọ mi gbọ́. Àràfíkà. Ayé ìwé ọ̀dà. Àmín.
sẹ́yìn láti dẹ́nu kọ́kọ́ mi ní àràfin kan ẹ̀rí fa àbí alif àbí rọ ẹni ọkọ mi láràfin kan ẹrú ni mí fún. Insha báwa ti dúró yìí ẹrú ni wọ́n wà sí àgbáyé ni á àwọn ọmọ bàtà bá tún bí ẹrú ni wọ́n wà sí àgbáyé ni wọ́n ẹrú ní àlàjì àgbáyé wọn mo ti dúró yìí ẹrú ní àlàjì àgbáyé ni lébìrì àwọn ẹrú àwọn ni wọ́n kọ́ mi ní táyé fi mọ̀ mí èyí máa bẹ̀rẹ̀ ọ̀kọ́rọ̀ wọ́n jọ kọ́mọ̀jẹ̀ gbogbo ẹni máa ń jẹ́ wàá yọ dáhùn tọ́rọ máa ń yọ sí àgbákò bí àánú lọ tábà pé àwọn ní òkòrò ọmọ tẹ Buhari lánàá àwọn ènìyàn ọmọ Musa nínú ọkọ̀ kọ́ bẹ̀rù èmi tí máa bẹ̀rẹ̀ ọ̀gbọ̀gbọ̀ ẹni láyé Buhari ọlọ́mọdé wọn dáhùn ẹlòmíì ò ní sí ìgbọ́n mi ìgbàlẹ̀ ẹran nì mo jí ìgbọ́n mi gbọ́ kí ni. Ana abudu ẹrú ni mí sẹ́. liman allamani harfan wahida. ẹni bá bá ara fi kan mọ̀ mí láyé ẹrú rẹ̀ ni. Insha bani. kọ́lá bu àbá àbàtà òfíìkì báà ní kọ́tà mi ṣe bọ́ọ̀ lọ́tọ́ mi gbé. kọ́tà mi. bọ́lá sì wù. Wa insha atakoni. ó lè ní mọ́lẹ̀ kó pé mo ní tú ọ. Wa insha istarakoni. bọ́lá wù kọ́tọ̀ mi lẹ́rú. òun ló kọ́ mi. ilé àfáà yín ẹ gbọ́dọ̀ sọ̀kò bẹ̀. ilé àfáà yín ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ dàbí yàn kọ́ dàrú. kùránù lẹ́kì. ẹ ká àwọn ọmọ ọgbọ́n ọkọ àwọn ọmọdé àǹbárí ọmọdé àwọn ọmọdé wọn máa gbẹ ẹ̀rọ ní àwọn ọmọdé àwọn àǹbárí ilé àfáà yín ọ̀dọ̀ wọn yín. ṣáádà láwá yìí wá sí làǹtí sí fáwọn ọmọ ṣáádà yìí. ìyàwó àfáà yín ẹ máa pọn ẹlẹ́dẹ̀ tí ń pọn ìyá yín ní ìyàwó àfáà yín nù. àwọn ẹbí àfáà yín ẹ máa pọn wọlé àfáà yín nù. kọ́dà ọ̀rẹ́ àfáà yín bẹ́ẹ̀ bá ẹ fún lọ́wọ́ àfáà yín. àdúgbò àfáà yín. Asalisu la tanzal Qur'ana. ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ta ẹ gbọ́dọ̀ gbàgbé Al-Qur'an. ẹ gbọ́dọ̀ gbàgbé Al-Qur'an. àwa wòran yín ní gbogbo wa sì kéré sí wà láàyè ókè ó sì ti sàádà kọ́dà sí wà nímọ̀ ha bẹ́ẹ̀ bá gbàgbé ẹ̀ jàjàjàjà ọlọ́run ní jẹ́ gbàgbé ẹ̀. bẹ́ẹ̀ ti ṣe ìyá àwa náà ṣe àwọn jẹ̀ tí wọ́n ṣe tẹ́lẹ̀ wà gbogbo yìí ti ń tán láyé akọ́ṣe tẹ́lẹ̀ wà. àlámsára kẹfà. ẹ wọ́n gbé kinní lórí àgbà ṣẹ̀ níbi mo kéré jọ náà. ilé ìka yá Muhammad bọ́lá sọ̀rọ̀ ànábì yóò sọ̀rọ̀ wa. àbá mo kó fún ti lọ́wọ́ bíi ìdíje yìí ń jẹ́ tọ̀wọ́ èmi náà ló wò ní o. máa ṣe wá gbé ẹ̀wà lọ láàrin àwọn yòókù láti ṣẹ̀ṣẹ̀ wá gbogbo yìí wò sí. Ẹ̀yin tẹ́ kéwú ẹ̀kú yá. Àwọn ajáyé kálámọ̀ iná. Wọ́n mi lásán kọ́ báyìí. Wọ́n fi ti láyé lọ́dọ̀ lọ́wọ́ lọ́wọ́ sọ̀rọ̀. Àrùn mi ní fi ń wọlé lọ wájú wọn. ẹ ti dé sùn kan gbà Àwọn èdè yìí sùn kan o. Kẹ wà báyìí kàtí ń bẹ lára àlùkò láti ní ètí ìgbé yìí sùn kan. Ní Jésù ti lọ láàrin gbogbo wọn là ń fún kú lọ wọ àdúgbò. Gbogbo ilé mọ lọ tán. Wọ́n dáwọ́ jọ fún wa. Láàyè là á kí ni lọ́la. Àgbàkà ń bẹ lára bí ó wọ̀. Alá ayú àlùkọ́rí. Mo bá bẹ̀yìn ọmọ tẹ ké Kùránù ká wájú kó sí. Laqad ra'aytumul Qur'an. Ẹ máa wò mí, ẹ máa wò mí, ẹ máa wò mí. Ẹ̀yin mo fẹ́ bá sọ̀rọ̀ nísìn. Laqad ra'aytumul Qur'an. Ẹ ti rí Kùránù báyìí. Wa sami'tum. Ẹ ti gbọ́ Kùránù nínú àbá yìí. Wa qara'tum. Ẹ sì ké fún ara yìí. Fa alaykum bitamassukil Qur'an. Kùránù lọ́wọ́ yìí. Ẹ gbámú dáadáa. Ẹ gbámú dáadáa. Ẹ wò bá ti ṣe Kùránù nísìn. Bẹ́ẹ̀ mi kàwé táyà bá pè wá nísìn à ń lọ òkè. Gbogbo ilẹ̀ làwọn ará kú náà kọ́ sàánú wa. Bísí kúrúdù ń táyà bá gbà wọn lọ òkè àwọn òkè Kùránù lẹ́nu rẹ̀ tó ti ọjà ti já sóró. Àwọn bàbá àtàlẹ́tẹ̀ wá ń kú wọ̀nyí. Àwọn òkú tí wọ́n ti lọ àwọn ẹni ọlọ́run tẹ̀ ń wá ń ká ló dúró ní àwọn ọmọ ṣe Kùránù báwọn.
wọn ò ṣe bẹ́ẹ̀ o. Allah. ìtàlù bàríkà fi ń kó lára kálukú lẹ́yìn kọ̀ọ̀kan láyé lónìí lẹ́nu mi fi ń lọ ní òfin àkóhùn ní lọ. àwọn àtàná bá a ti ṣe èyí ni wọ́n ṣe wọ́n jòkó ti ra wọn báyìí náà ni wọ́n wá bẹ́ẹ̀ ni eré kan yọ̀nù lónìí àṣìbẹ̀ mọ́ wọ́n kọ̀ lè mọ́ bí mọ́tò bẹ́ẹ̀ àwọn ọmọ tani ti báyìí buhari àdàbí àná ńlọ àwọn adábí àwọn aníwọ́nbáyé àwọn adábí lọ́wọ́ náà bá tó ń bọ̀ tó lè má àwọn àgbàsí òun náà padà ní. Ibo làwọn lọ bóòlù àbúrò àwọn ṣe wá gbà àjòkó tira wa inú wa ò sì dá síra wa. Àṣà sálámà bíi sálámà ò sì assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Inú wa wá dá síra wa ọlọ́run sì ń wò wá ràn. Ìjọba wa tó kúrò lọ́wọ́ tẹ̀ bá ń ké tẹ́ bá lẹ́ rí sòrò kan ọlọ́run náà ń wò wá báyà màdáìka wò wá. Aláwọ̀ ya mọ̀ bá ń bẹ̀rẹ̀ wọn lára àwọn ọmọ yẹn náà ní ìtàbá alábẹ̀rẹ̀ yìí. Ọlọ́run ọmọ ìlú gbé mo rò pé gbá. Ní tí ìrètí ọ̀rọ̀ yìí ń wò rí. Ìfẹ́ ni ìrètí lára yín yìí sí rí. Ẹ fẹ́ràn ara yín dáadáa. Ìlérí ọ̀fẹ́ rẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ ọ̀fẹ́ òru. Huwa wahyun min Allah. Ìyáàbò tẹ́ ẹgbẹ́ òun ni wá àyè látọ̀rọ̀ ọlọ́run tọ́lọ̀ fẹ́ràn Ibrahim Sàmbẹ́ Muhammad tí wọ́n ń jíṣẹ́ fáwọn. Wa hikmatun baligha. Ìmọ̀lò ọgbọ́n tó ga jù òun lọ kúrò àyè tẹ́kọ̀. Man tamassakahu naja. Ẹ bá gbà kúrò àwọn ohun bí àwọn tànà nàjà ló sì là wájú ọlọ́. Wa man a'rada dalla wa gawwa. Ẹjọ́ bá sì gún ní kóńbí Al-Qur'ani yóò tẹ̀ ní àrùn yóò sì yà tọ́ọ̀dì. Àtọ́ọ̀dì 2027 ti múra kalẹ̀ láì. Ẹni wọ́n pa òun náà múra kalẹ̀. Ẹni wọ́n sọ̀rọ̀ aláàbò ara nù yín èyí tọ́ọ̀dì wa ẹ̀ ti múra kalẹ̀. Ẹni wọ́n di apá ẹ̀kan sọnù tí gómìnà ọmọ jẹ gómìnà lọ tiẹ̀ ń gbé sí ẹ̀ ti múra kalẹ̀ 2027. Ọláyẹ̀ ẹ̀gbọ́n ṣé ẹ ti lòyìn tá a lòyìn tán ni bẹ́ẹ̀ a bá sọ fún àbáṣà pé kò ní di pírẹ́sidẹ́ǹtì alágbádá yóò mọ̀ jẹ́ ó ti rẹ́dí ó ti palẹ̀ mọ́ kalẹ̀ ọlọ́ni wọ̀ ápù mi máa rún ó kù lọ́dọ̀ ọlọ́run náà ìwọ ọlọ́run ẹnjọ́ bá ṣàánú wa lẹ́yìn àmọ́lì ẹnjọ́ bá ṣàánú wa òní orí alẹ́ lọ́wọ́. Amina. Ọlọ́run ọ̀sán ẹ̀dùnkúrò mi ládùúgbò ní tẹ̀tẹ̀rẹ̀ ẹ̀rù ayé yìí yóò wọ́n ta nígbà wo ni wọ́n fi sáámi. Walahu ma'ishatun danka. Ó dá àwọn ìyá àwọn ẹ̀mọ́ tún náà sí àwọn ẹ̀mọ́ tún náà sí ní pé wọ́n fáwọn olówó ní káwọn tó wá dìbò torí ìjọba tó sí ní RR. Akramakallah. Ìjọba tó síbẹ̀ àwọn ìyá adésìtì ọdún gbogbo àwọn ni wọ́n fún lówó pé káwọn tó sí ẹ̀lì. Wọ́n máa rí ìyá mu ni ìwọ̀n lọ́dọ̀ tó sí. Ìbá fún 5,000. Ẹbí ni àdó àrùn mi so rí àdó àrùn mi àyè. Sọ láwọn ọkùnrin ọ̀tọ̀ ọlọ́run làwa àwọn ẹgbẹ́ mi àdó àṣírà ẹ̀. Láti tó ní tí ó di nǹkan sí àwọn òní pariwo àdàgẹ́ báyìí. Àti yá máa lọ gbọ́gbọ́. Lọ́wọ́ àbẹ̀ gbogbo wa kẹrẹ wájú olóhùn ẹ̀sì sàríkáwà ní ẹ̀sì síká ẹ̀sì gbowó lásán. Ẹ̀yin tá a bá yàn náà ṣe dáadáa ìka wa lẹ̀ ń lò asára wa sóhùn nítorí káyọ̀ lè débẹ̀. Wọ́n tún wá mú igbá ìyàbá bẹ́ẹ̀ lòmí wọ́n sọ ní sáńbọ̀ọ̀dù alájà náà lè wọ́n dúró báyìí káwọn tiwa ó lè mọ̀ pé wọ́n ni wọ́n wá gbé fọ́tò òǹtọ̀ fún sóhùn gbáyà. Alájì tún yín sọ́nà àbáyà wọn yàwọn láwùjọ ní dáadáa ẹ̀rọ alájì náà bá yí bẹ́ẹ̀. Wọ́n wá jẹ gbogbo ẹ̀ náà tán kọ́dà kánsẹ́lọ̀ wọ̀ fáwọn alájì. Àdúrà ni ẹjẹ́ àṣẹ o ọlọ́kọ̀ tó wà lẹ́yìn tí ọ̀tọ̀ tó wà lọ́wọ́. Amina. Mo fẹ́ ṣàdúrà ẹ̀ ní òkè ọlọ́wọ́ bó ilé àlùbáríkà gbogbo ẹ̀ náà bá wà pé tó yẹ pé torí àwọn ọmọ yìí ni ẹ̀sìn á ní àkà.